ṣe rí ìwọ ọkùnrin tó bá mu ọtí mú níwọ̀nba because tí nǹkan kan bá padà máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ kán mọ̀ jẹ́ pé ọtí tó mu yẹn ni wọ́n á fi jọ́ọ̀gì ẹ̀. Ìwọ ọkùnrin tó mu sìgá mú níwọ̀nba. Ìwọ ọkùnrin tí ò ń ṣe àgbèrè sí níwọ̀nba because tí nǹkan kan bá padà ṣẹlẹ̀ sí ẹ pẹ̀lú tó ṣẹlẹ̀ sí irú Sanko tíyàwó ẹ̀ ń sọ yìí ò ní wọ́n padà fi jọ́ọ̀gì ẹ̀ tó bá padà yá pé nǹkan tó mu yẹn ló fa sábàbí nǹkan tí ó ń ṣe. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń jáde nípa ọ̀rọ̀ Sanko Rasidi àti ìyàwó ẹ̀ pé ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí. Lákọ̀ọ́kọ́ náà Sanko jẹ́ ẹnìkan tó jẹ́ pé kò kí n fi fámìlì ẹ̀ ṣeré, ẹni tí mo súnmọ́ dáadáa ni. Kódà àwọn èèyàn ti ń sọ fún mi wípé kí n jáde lórí ọ̀rọ̀ yìí pé ṣebí wà tí Sanko Rasidi jọ súnmọ́ra yín dáadáa. Sanko Rasidi òkè tó fi dórí Jamal tó kú yìí, tó fi dórí Princess àti kẹta, tó fi dórí ìyàwó ẹ̀. Kódà bí Sanko Rasidi bá travel ṣe mọ̀ wípé àwọn olórin wọn lè ṣàdédé. Àwọn kan wà tó jẹ́ pé inú àwọn ọkùnrin sẹ́rẹ́ àwọn ọkùnrin ẹ̀kọ́ kan wà tó yẹ ká máa kọ́. Ó dà pé ayé tá à ń lò lọ nísìnyí ayé wípé tá bá ti ń ṣe nǹkan fún ìyàwó wa kó máa ní àkọọ́lẹ̀, tá bá ti ṣe nǹkan fún ìyàwó wa ká máa ní àwọn ẹlẹ́rìí, kódà kọ́ mọ́ máa jẹ́ ẹlẹ́rìí kọ́ lọ́ mọ́ fi kú pọ̀ mọ́ wa kó mọ́ fi kú pa wa náà. Ayé ti dáyé wípé bí kankan bá ti ṣẹlẹ̀ báyìí ìyàwó sáré gba social media lọ, a sáré lọ ba orúkọ ọkọ ẹ̀ jẹ́ pé ó sì báyìí kò fẹ́ mọ orú èèyàn tó jẹ́ láti bring it down. Ẹ wá ní wògbà tí ọkùnrin tí ń ṣe dáadáa bọ̀ fún yín bóyá dáadáa kan tó kàn kù díẹ̀ káàtó ṣé yóò wá wu Sanko Rasidi kọ́ àkọ́bí ọmọ rẹ̀ kú ni. Ẹ wá ní kò tọ́jú ọmọ, ẹ wo àkọ́bí ẹ̀ Jamal tó kù yìí, ẹ wo ẹlẹ́ẹ̀kejì, ẹ wo ẹlẹ́ẹ̀kẹta, kò sí kankan nu wọn tí ẹ máa rí àwọ̀ ọ̀yà lára wọn tó dórí ìyàwó. Sanko Rasidi kò lè máa fi owó oúnjẹ ojoojúmọ́ lẹ̀ because iṣẹ́ tó gbà ó lè travel oṣù kan. Ẹ wo àwọn òṣèré tíátà míì ẹlòmíì láàrin oṣù kan kò ní délé, gbogbo aṣọ tí wọ́n wọ̀ ó wà lẹ́yìn bùtù wọn. Drakina máa gbé aṣọ lọ fẹ́lòmíì ní location tó bá wà. Sanko Rasidi àwa ìgbà míì ó lè send 300,000 200,000 500,000 owó oúnjẹ síyàwó ẹ̀ ńlé, ara oúnjẹ dání àti gbogbo ẹ̀ kò fi kankan ṣeré nù wọn àti ìyàwó àtọmọ. Débi pé nígbà tí wọ́n kó lọ sí agbègbè kan tán ní Ìdòwú Ẹ̀gbá tá bá lọ sọ́nà Ìgàndò, ó gba ṣọ́ọ̀bù fún ìyàwó ẹ̀, owó tó ná sínú ṣọ́ọ̀bù yẹn ó máa tó 300 million tó ná sínú ṣọ́ọ̀bù yẹn, bó ó rajà jẹnẹrétọ̀ kankan bó dẹ̀ sí ń rà sílé náà nìyẹn, ó máa tún lé sí. Bẹ́ẹ̀ bá wo Sanko gan, tẹ́ bá wo Sanko Rasidi ẹ rí wípé tiẹ̀ tún dá yàtọ̀ nínú àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ń fújì tí wọ́n ń kọrin láti jọ wà tipẹ́ because ó jẹ́ nìkan tó mọ nǹkan tó ń ṣe. Bíjà bá wá dé àwọn nǹkan tí ọkọ ń gbà tó ń ṣe ìyàwó wa ní sọ, àwọn nǹkan kan tí ó wá kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ ayé wọn lẹ́wàá fi dojú ìjà kọ ọkùnrin nígbà tí ìjà bá dé láàrin yín. Ẹbí léèrè wípé kí ló fa sábàbí tí Sanko fi kúrò ńlé, ẹbí ìyàwó Sanko léèrè. Lọ́jọ́ tí Sanko máa kúrò ńlé aṣọ kan ẹ̀wù kan aṣọ kan ṣòkòtò kan ló mú kúrò ńlé, ó dẹ̀ bọ́ sínú mọ́tò ẹ̀ ó dẹ̀ get out. Kí ló fà á? Ṣé Sanko wá dájú sọ́mọ wá dájú débi wípé kọ́mọ rẹ̀ àkọ́bí ọmọ rẹ̀ even kó jẹ́ kó mọ̀ jákọ̀bí gan kéèyàn bímọ gbá gan kò lè gbàdúrà kí kankan kú nù wọn. Ṣá wá gbàdúrà kọ́mọ òun kú ni. Ẹ bèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé kí ni nǹkan tó ṣe, kí ni nǹkan kọ̀kọ̀ tó ṣe tọkọ ẹ̀ mọ̀. Ó ní ọkọ ò dáa, ó bímọ kínní ò dẹ̀ lọ. Ó ní ọkọ ò dáa, ó bímọ kejì ò dẹ̀ kúrò ńbẹ̀. Ó ní ọkọ ò dáa, ó dẹ̀ bímọ kẹta ó dẹ̀ sì wà lọ́dọ̀ ẹ̀. Because our bloggers tí pàápàá jùlọ bóyá àwa tá a base Èkó yẹn, ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ ń sọ pé ó ṣe gbá ọ̀sà wo,
ẹ jẹ́ ká máa béèrè ìwádìí dáadáa ká tó máa sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tá a bá sọ ká sì máa tọrọ àforíjìn. Jamal tó kú àkọ́rí Sanko Rasidi ni ní Jamal tó kú àkọ́bí ọmọ Sanko ni sínú Sanko sínú ẹ̀ máa dùn kí ó fọwọ́ ara ẹ̀ gbọ́mọ ara ẹ̀ sí ni. Ẹ wo ohun tó kọ ẹ rí i pé kò sọ̀rọ̀. Sanko Rasidi ò dẹ̀ níyàwó méjì kò níyàwó mẹ́ta ju ìyàwó ẹ̀ kan ṣoṣo yìí lọ. Ẹ lọ ṣèwádìí dáadáa. Sanko ò níyàwó méjì kò níyàwó mẹ́ta kò dẹ̀ níyàwó tó bá dẹ̀ kò dẹ̀ sí láti ayé àtijọ́ náà tí wọ́n sọ pé tí tó bá ti tó stage kan wọ́n máa ba ìyàwó nú jẹ́ pé ọkọ rẹ̀ bímọ ó ti níyàwó kan bí kan nǹkan téèyàn ò fojú rí téèyàn wà sí torí ẹ̀ banú lé ara ẹ̀ jẹ́ pé ọkọ rẹ̀ fẹ́yàwó kan bí kan ó bímọ kò dẹ̀ sí obìnrin kankan tó jáde pé Sanko òun lóyún fún Sanko tàbí òun bímọ fún un lẹ́yìn ìyàwó ẹ̀ nìkan ṣoṣo tó fẹ́ kò níyàwó kankan kọ̀rọ̀ kò dẹ̀ sí gbogbo ibi tí wọ́n bá ti ń dé Sanko Rasidi máa ń tọ́jú ìyàwó ẹ̀ á dẹ̀ tọ́jú àwọn ọmọ. Ẹ béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ padà pé kí ni nǹkan tó ṣe torí Sanko ìfà àwọn ọmọ ẹ̀ sí rí ẹni kí ló ṣe ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tí Sanko fi kúrò ńlé. Ìwọ nìkan ló fẹ́ ṣùgbọ́n gbogbo tí èèyàn bá ti ń ẹ wo àwọn ọmọ ẹ̀ dáadáa gbogbo tí èèyàn bá mu kéèyàn máa mú níwọ̀ntúnwọ̀nsì gbogbo tí èèyàn bá ń jẹ bóyá gbèrè lèèyàn sí ni bóyá ọtí ni bóyá sìgá ni ẹjẹ́ á máa ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì because tó bá ti pọ̀ jù lọ́jọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sẹ́dà wọ́n ní nǹkan tó ń ṣe yẹn ló pa á wàá nìkan tó ṣe yẹn ló àfẹ́tẹ̀. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pàtó àlélẹ́yìí àwọn ọ̀rọ̀ míì sì tún kù lẹ́yìn láàrin Sanko Rasidi àti ìyàwó ẹ̀ ṣùgbọ́n ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ìyàwó náà kóun náà dáhùn pé kí ni nǹkan tó ṣe because Sanko sàn ra ọjà sínú ó ń rajà sí ṣọ́ọ̀bù ẹ̀ tó fi dé ilé yóò ra oúnjẹ sílé ó máa ra gbogbo nǹkan sínú ilé ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ kí ni nǹkan tó ṣe tí Sanko fi kúrò nínú ilé because Sanko jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ gidi ó nífẹ̀ẹ́ gidi ó dẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ kò jẹ́ bó ṣe jẹ́. Ọlálékan Àyìndé Abẹ́rọ̀rọ̀ ló kọ mi. Ìyá kan bẹ ní ìlú Ọ̀yọ́ ní ìdojúkọ LA Primary School Yèyé Táyé sí ọjẹ́ ìyá yìí wọ́n mọ̀ bá ṣe báyàn di ẹrù ẹgbẹ́ ẹ̀fẹ́ sẹ́fàgé iṣẹ́ yìí ò lọ déédéé ni ọjà yìí ò yá àtijọ́ àti mú rí bákan àmúbọ̀kọ àmúbọ̀yàwó ẹ pé ìyá yìí fọ́nrán wọn àti àwọn fídíò wọn màá lò láìpẹ́ ẹ ṣeun. So irú àwọn oògùn tá a kó kalẹ̀ yìí nìsín àwọn nǹkan ìtọ́jú ara ni eléyìí wà fún ìfúnpá gíga ṣé ẹ ti mọ̀ pé tí ìfúnpá gíga bá dénú ara oríṣiríṣi nǹkan ní ọmọ ṣe orí tí ń fọ́ lára ọmọ ró gbogbo nǹkan ọmọ ṣe nú ara tó ń gò ní mọ̀ bí iṣẹ́ ń ṣeun kódà bí wọ́n bá ní ọlọ́ra bẹ́tàsì kọ́ lọ́ra parasitamọ́ gbogbo ẹ̀ ní ó lò orí fífò ò ní lọ ìfúnpá gíga ti bẹ̀rẹ̀ nu téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní lo àgúnmọ̀ ọwọ́ mi yìí pẹ̀lú ẹ̀kọ́ gbígbóná ni kèé yàgbẹ́ àtọkùnrin àtobìnrin kèé yàgbẹ́ kèé ṣe nǹkan kan bí mo ṣe mú lọ́yìí èèyàn gbọ́dọ̀ ló tán kí n tí ń ṣe ọmọkùnrin òǹbẹ kí n tí ń ṣe ọ̀pọ̀ gbọ́dọ̀ kú òkè kò ní sí ti jẹ́ ẹ̀pà tẹ́sán kan ní ìfúnpá kò sí nǹkan kan mọ́ nínú ara rẹ̀ lẹ́yìn kó lọ ṣàyẹ̀wò kó sì máa dúpẹ́ lọ́wọ́ Elédùà tó bá ti lo àgúnmu yìí àgbo yìí náà wà fún kọ́mọ́ sí Nàìjíríà àwọn DHL láàgbé fún àṣẹǹdì ẹ̀yọ́ ọ̀dọ̀dọ̀ rẹ̀ á sì kọ́ bí ó ṣe máa lò sí i àgbo rẹ̀ náà nì tó dàbí rẹ̀ àgbo tá ń wọ̀ lọ́wọ́ mi yìí àgbo
kódà kò sí téèyàn ò lè pé bó ṣe wà yìí torí pé ṣe mọ̀ pé ìfúnpá gíga lọ ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ stroke ni ó ti di rọpárọsẹ̀ àwọn ẹlòmíì ó ti lọ ṣe wá mọ̀ pé oríṣiríṣi ọ̀nà ní ń gbà wá òmíì atẹ́gùn ni ó gbà wá òmíì àránsí ni gbogbo yòókù nítorí kó lè sọra rẹ̀ dà téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní mu àgbo yìí tẹ̀ ń wò lọ́ọ̀mì yìí tí bá ti mu ní gáàsì kan láàárọ̀ gáàsì kan lálẹ́ téèyàn lọ bá rán wá ó tẹ̀ ní ó dùbúlẹ̀ àárẹ̀ padà bàbá jẹ́ yí pé wọn ò rán wá pé atẹ́gùn lásán ni kò ní gbúrò rẹ̀ mọ́ yóò mọ sọ̀rọ̀ dáadáa apá àtẹsẹ̀ tí wọ́n rí pé kò rí gbé òun yóò bẹ̀rẹ̀ sí ní mọ́ rí náà yóò mọ ṣiṣẹ́ kí gbogbo inú eegun ara rẹ̀ ní bó ṣe wà yìí àmọ́ nǹkan àmúlẹ̀ nǹkan tó le díẹ̀ ni la fi ń ṣe àgbo yìí àgbo tó dáa gan ni téèyàn fi dá pé tí lùlù òde kankan fi dénú ara èèyàn ní àgbo yìí. nọ́mbà mi ni 081 bẹ́ẹ̀ ni a lè sọ price nọ́mbà mi ni 081 60 98 76 47 081 60 98 76 47 WhatsApp nọ́mbà mi náà nù. Adéwàmí wá o èmi ò lè láyé ṣe. bẹ́ẹ̀ ni o ewé ń jẹ́ òògùn ń jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ atáyé sí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀ irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀ àìrọ́mọbíni àbí àìróyún ní iṣẹ́ rẹ tí ò lọ déédé bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́ ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà mọ́ rájẹ́ jẹun bí ò bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá ṣe Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀ bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fẹ́ra lókè èèpẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlẹ̀ yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ atáyèsí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́ iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà wọ́n wà ní ìdojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 0816 098 7647 tàbí 0912 993 3265. má dákẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.